Janmole Ògúnṣe kan ní òkè Ògún lókè ihò. Mo kí yín ẹ kú alẹ́lẹ́ o. Mo wá gbolé náà mo kí bàbá Tìjání. Nítorí pé Oshin Tìjání lórúkọ bàbá Àràgbàǹdà àtàlẹ́ òní. Iṣẹ́ olùṣọ́ ilé ẹ̀kọ́ lábẹ́ ìjọba iṣẹ́ tí bàbá Àràgbàǹdà yìí ń ṣe. Àwọn tá a máa ń pè ní non-teaching staff. Kó tó di pé bàbá náà fẹ̀yìntì. Ìyá tó bí Àràgbàǹdà àtàlẹ́ òní a máa jẹ́ Sàbìtíyù. Màmá tó bí Àràgbàǹdà àtàlẹ́ òní Àtẹníta. Táwọn àgbà àjọ̀hún a tún máa pè ní wóróbọ̀. Àti Tìjání àti Sàbìtíyù tí wọ́n jẹ́ òbí Àràgbàǹdà àtàlẹ́ òní. Àwọn ni wọ́n fi ìfẹ́ hàn síra wọn. Nípa wọn fi ọ̀hún ọ̀gbà mo ti gbọ́ ọ̀dà mo ti gbà. Ọ̀rọ̀ dundun táwọn ẹbí méjèèjì ń gbọ́. Àwọn méjèèjì fẹ́ra wọn bíi lọ́kọláya o. Wọ́n ṣeré ìfẹ́ sunrun ìfẹ́ wáyé. Kò pẹ́ láṣìírí eré oorun ìfẹ́ tí wọ́n sùn ní kọ̀kọ̀ tú síta ní gbangba ní tìkẹ́. Ìyẹn látara Sàbìtíyù tó jẹ́ ìyá Àràgbàǹdà àtàlẹ́ òní. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Àràgbàǹdà àtàlẹ́ òní ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ dèwẹ̀rẹ̀ nínú ìyá ẹ̀. Nígbà tí adániwáyé pè bùbú ẹ̀ tán, tí Àràgbàǹdà àtàlẹ́ òní ti fọwọ́ ara rẹ̀ kọ ọjọ́ tí ó lò láyé, iṣẹ́ tí ó ṣe láyé, bí ó ṣe lólé ayé ẹ̀ tí ó fi padà lọ bẹ́lẹ́dùwà. Tó ti kọ́ tán nínú ìyá ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ìgbà tọ́jọ́ tí ó lò ó pé nínú ìyá ẹ̀. Àràgbàǹdà àtàlẹ́ òní náà kànkan ayé. Elédùmarè ó bá sì sí fún un. Wọ́n bí Àràgbàǹdà àtàlẹ́ òní, wọ́n bí sáyé ní ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 1975. Ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 1975. Ọjọ́ ìyá yìí bẹ̀rẹ̀ sí dábàtà àdùnnú jọ ságbolé Ògúnṣe kan. Wọ́n kí Tìjání àti Sàbìtíyù yìí pé ẹ kú ewu ọmọ, Ọlọ́run ó wò ó, Ọlọ́run ó dá sí i. Àràgbàǹdà àtàlẹ́ òní náà bẹ̀rẹ̀ sí ní dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ dèwẹ̀rẹ̀. Ó tó gbà tó yẹ kó rìn ó rìn, ó tó gbà tó yẹ ó jókòó náà ró rìn. Ó tó ọmọ tí wọ́n fi sílé ẹ̀kọ́. Ṣé ẹ mọ̀ yìí pé mo sọ yìí pé ilé ẹ̀kọ́ ni bàbá Àràgbàǹdà àtàlẹ́ òní ti ń ṣiṣẹ́. Ìyẹn nílé ẹ̀kọ́ girama. Àràgbàǹdà àtàlẹ́ òní náà bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìyẹn lọ́dún 1984 sọ́dún 1990. Ìyẹn ní Arárọ̀mí Primary School Òkè Ògún. Ìyẹn nílùú Òkè Ò. Nígbà tó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, Àràgbàǹdà àtàlẹ́ òní tún tẹ̀síwájú lọ sí girama. Ìyẹn ADS Grammar School tó wà ní Ìsẹ́milé Road lókè Ihò.
parí ilé ẹ̀kọ́ girama Arágbàndà Tálí òní ó tún lọ kọ́ṣẹ́ fọ́níṣọ̀ kọ́ ilé yìí fọ́dún méjì. Ìgbà tó kọ́ṣẹ́ ìjókòó kó ṣe freedom Arágbàndà Tálí òní gba Èkó lọ. Ó lọ họ́sù ó lọ ṣiṣẹ́ ọ̀kadà ó padà wálé ó ṣe freedom yìí. Ṣùgbọ́n kí ló wá sún Arágbàndà Tálí òní gan débi eré orí ìtàgé gan? Nínú ìtàn ìgbésí ayé Arágbàndà Tálí òní ó ti nífẹ̀ẹ́ sí eré tíátà eré orí ìtàgé láti kékeré látìgbà tó ti wà ní kíláàsì kẹta. Tí wọ́n ti máa ń kó wọn jáde ṣeré ìbílẹ̀ ìyẹn nílé ẹ̀kọ́ wọn. Ó sì máa ń kópa nínú eré ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe nílé ẹ̀kọ́. Ká tiẹ̀ sọ ipò wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ni ó sì nífẹ̀ẹ́ sí i púpọ̀ ní gbogbo ìgbà tó wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ní gbogbo ìgbà tó wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí àwọn kan máa ń gbé eré orí ìtàgé wá sílé ẹ̀kọ́ wọn. Èyí tí wọ́n ní kí wọ́n dáwó òwòrán sílè 2 sílè 3 nígbà náà. Gbogbo àsìkò yìí ó tún wá mú kí ìfẹ́ tó ní sí eré orí ìtàgé pọ̀ sí i. Ìgbà tó parí secondary school ilé ẹ̀kọ́ tó lọ ilé ìjọsìn mọ́lé ẹ̀kọ́ ni ó wà lókè o. Wọ́n jẹ́ Arárọ̀mí Baptist Church. Àwọn ní theatre group kan tí wọ́n ń pè ní Apẹja Ènìyàn Theatre Group. Báyìí ni Arágbàndà Tálí òní ṣe darapọ̀ mọ́ wọn. Ìyẹn ní ọdún 1989. Mọ̀mọ́ Arágbàndà yìí ò kọ́kọ́ fẹ́ gbà. Ìdí ni wípé Arágbàndà yìí gangan làkọ́bí mọ̀mọ́ ẹ̀. Òun náà ló máa ń bá mọ̀mọ́ ẹ̀ tó gbá kiri ọjà ní gbogbo ìrọ̀lẹ́ tó bá ti ilé ẹ̀kọ́ dé. Ìyá wa wò wípé sáàyè ilé yóò sì padà yọ báyìí nítorí pé tí mò ń fi ń tọ́jú wọn rí àtàwọn àbúrò ẹ̀. Báyìí ni Arágbàndà yìí náà yíwà padà. Ó tún múra sí iṣẹ́ ilé dáadáa kí màmá ó ṣàlẹ̀ yọ̀ǹda ẹ̀. Wọ́n padà yọ̀ǹda Arágbàndà Tálí òní tó darapọ̀ mọ́ ẹgbẹ́ theatre group yẹn. Arágbàndà yìí tí òun náà ti ń ṣeré orí ìtàgé. Ṣé ẹ mọ̀ yìí pé mo ló kọ́ṣẹ́ fọ́níṣọ̀ nígbà tó parí secondary school. Ó dẹ̀ sọ fún wa pé ńgbà tó kọ́ṣẹ́ tán tó kù kó ṣe freedom. Èròǹgbà Arágbàndà yìí ni pé òun jákọ̀ọ́bí. Tóun bá kọ́ṣẹ́ tóun ò ṣe freedom. Nípa wo lòun fẹ́ fi lélẹ̀ fáwọn àbúrò tó tẹ̀lé òun. Àti pé tóun bá rọmọ nǹkan tó fẹ́ gbégbé iṣẹ́ rẹ̀ nínú àwọn àbúrò òun. Òun ò ní lẹ́nu ọ̀rọ̀. Èyí ló mú Arágbàndà yìí tí mo fi sọ pé ó lọ sí Èkó lọ ṣiṣẹ́ ọ̀kadà. Tó padà wá ṣe freedom ńlé. Ṣùgbọ́n gbogbo àsìkò yìí kò lọ sí skul mọ́ o. Ó
ti kọjú mọ́ iṣẹ́ eré orí ìtàgé àti fọ́níṣọ̀ rẹ̀. bó ṣe wá rò ó lọ́jọ́ kan lórí pé àwọn akẹgbẹ́ òun ń lọ sílé ẹ̀kọ́ gíga. ó wá rò pé àwọn tí wọn mọ̀wé tóun gan gbà bóun ti sọ pé òun tún ṣe kí nítorí àwọn tí wọn mọ̀wé tóun gbà táwọn jọ wà ní secondary school gbogbo wọn ni wọ́n lọ sí institution yìí. ó tún wá rí tí ọ̀rẹ́ rẹ̀ kan tó jọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. wọ́n pè níyẹn ní Abdulateef Adédèjì. ó rí pé òun ti wọlé sí St. Andrews College tá a máa ń pè ní Sàkóńgbà yẹn ló padà di Emmanuel Ayinde College of Education báyìí. ó dàbí ipò kẹta tí ó máa jẹ́ nù. ó ti kọ́kọ́ jẹ́ Ọ̀yọ́ State College of Education tó di Emmanuel Ayinde College of Education. Arágbàndà yìí náà bá gbọ́n pálí ẹ̀ pété òun náà bá gba spẹ́ẹ̀dì lọ́lọ́yọ̀ọ́. ó lọ ṣe tíátà àti níbẹ̀ ó wọlé síbẹ̀ lọ́dún 2000 ó parí ní 2003. tó di pé wọlé ẹ̀kọ́ yìí ló ti dá ẹgbẹ́ òṣèré tiẹ̀ sílẹ̀. ṣùgbọ́n kó tó di pé Arágbàndà yìí dẹ́gbẹ́ òṣèré tiẹ̀ náà sílẹ̀ tó kọ́ àwọn ọmọọṣẹ́ tiẹ̀ jọ. ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ níbi ẹgbẹ́ òṣèré Apẹja Ènìyàn theatre group yẹn òun lọ̀gá ẹ̀ tó ń jẹ́ Òṣèní Adégòkè. òun ti kúrò lókè òun ti lọ sí Kaduna ó wá sí Ajé lọ. Arágbàndà yìí wá wò yí pé kí ni ìgbésẹ̀ tóun fẹ́ gbé kó má dàbí pé à ń torí pé òun ò sí nílé lọ́lọ́gbẹ̀yìn bẹ́ bó jẹ́. ó wá gbéra látòkè ó lọ bá ọ̀gá rẹ̀ yẹn ní Kaduna. ìgbà tó máa dé Kaduna ó ti rí i pé ọ̀gá òun yìí ń ṣiṣẹ́ dráìvà. ọ̀gá rẹ̀ yẹn wá sọ fún yín pé ọ̀mọ tí ó ṣẹlẹ̀. mọ́tò tí mò ń wà yìí mo gbà ní ìsọ́límẹ́ǹtì. tí n bá ti ṣiṣẹ́ tí mo bá ti sanwó mọ́tò yìí tán màá wá gbé wá sí òkè ò padà. a wà máa fi mọ́tò yìí á kọ ẹgbẹ́ òṣèré wa sílá a máa fi tọ̀ káàkiri a máa fi gbére orí ìtàgé kiri. Arágbàndà ìwà wò wípé ọ̀gá ṣébi tẹ́ ẹ sọ inú sì ṣe rí sá ṣùgbọ́n ṣe lè fún mi láàyè kí n dá dúró. ó béèrè fún kóun náà dá dúró ọ̀gá rẹ̀ sì gbà á láàyè. báyìí ló ṣe padà wálé láti wá dá ẹgbẹ́ òṣèré tiẹ̀ náà sílẹ̀. ó pè ní Ọlágayè Theatre Group. òun náà láwọn ọmọ tí wọ́n jọ dá ẹgbẹ́ náà sílẹ̀ táwọn náà sì ń ṣeré orí ìtàgé káàkiri. ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan ó lọ ṣeré nílùú Ìṣẹ́yìn lórúkọ ẹgbẹ́ òṣèré rẹ̀ Ọlágayè Theatre Group láti local government tí wọ́n ṣe pè é jáde tóun náà ṣeré tiẹ̀ tán ibẹ̀ ló ti pàdé ọ̀gá Abdulrasaq Ọláìwọlá Òjúpagógó. báyìí ni wọ́n ṣe jọ sọ̀rọ̀ ìyá ọ̀túnra gbìyànjú wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n jọ gba nọ́mbà ara wọn nítorí pé ọ̀gá Òjúpagógó rí gẹ́gẹ́ bíi pé ọ̀gá lòun náà láti ibi tó ti wá. ìgbà tí wọ́n fẹ́ ya fíìmù kan wọ́n pe Arágbàndà tálẹ́ òní wọ́n sì fóun náà nírò tiẹ̀ tóun náà play. ṣùgbọ́n látìgbà tí Arágbàndà yìí ti padà sókè o ọkàn rẹ̀ ti ń wòye
yìí pé kóun má di local champion ká ibi tóun wà yìí bóyá kóun náà tún tẹ̀síwájú. ní Arágbàǹdà Tálí òní bá digbádàgbọ̀n rẹ̀ ó dìlú Ìbàdàn ó dé sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n ń pè ní bàbá Sọ̀díìkì. ìgbà tó lò bí ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ ń bilẹ̀ rẹ̀ yìí pé kí ló wá fẹ́ ṣe báyìí. ó ní òun tún fẹ́ kọ́ṣẹ́ kún iṣẹ́ eré orí ìtàgé yẹn ni. ọ̀rẹ́ rẹ̀ yìí dákọ̀ àwọn òṣèré ó ní òun ò fẹ́. ó ní ẹni tí òun gba nọ́mbà rẹ̀ tí a sì ti pe òun ṣiṣẹ́ rí. òun mọ̀ pé Ìbàdàn ni wọ́n wà, wọ́n sọ fóun tí ṣe ọ̀gá Rasaq Ọláìwọlá Òjòpàgògò. báyìí ni wọ́n ṣe lọ sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ látẹnu Arágbàǹdà Tálí òní. ó ní nígbà tí òun dọ́dọ̀ wọn wọ́n rí òun nírí pé ọ̀gá lòun náà. òun wá pè wọ́n sẹ́yìn pọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí sọ̀rọ̀ ọ̀gá o, òun tún fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ wọn. òun tún gbà mọ̀kúmọ̀ ó sì lu ọdún 4 lọ́dọ̀ Òjòpàgògò. àsọtẹ́lẹ̀ rẹ̀ ìfẹ́ tí ọ̀gá fi hàn sọmọṣẹ́. Arágbàǹdà yìí ní ọ̀gá òun fìfẹ́ hàn sóhun gan-an. àwọn bóun gbìyànjú bóyá bọ́lọ́run ṣe wá ṣe òun ni o, nítorí pé ọmọ tó bá sípá báyìí náà nìyẹn ọmọ tó bá sípá nìyẹn ẹ̀ gbé. acting lòun ṣe tẹ́lẹ̀. ọlọ́gá òun ló wá sọ fún òun wípé lágbájá ọ̀gbọ́ bóyá máa ṣe production manager. ó ní ṣùgbọ́n gbà tóun gbìyànjú ẹ̀ títí òun rí i pé wàhálà yìí pọ̀. òun wá pe ọ̀gá òun níjọ́ kan wípé ìwọ ọ̀gá mi o, ẹ jẹ́ n padà sí acting mi tí mò ń ṣe. ó ní ṣùgbọ́n production manager tóun ṣe yìí gan-an tóun rí bẹ́ẹ̀ ni pé òun tún fi mọ àwọn èèyàn sí nínú òṣèré. ọlọ́gọ̀ òun ní gbogbo ohun tó ń sọ yìí mò ń rí ìkọ́dù ẹ̀ lẹ́wọ̀. ó lóun wá sọ fọ́gọ̀ òun pé bóun fàdúrà sí ni ó lóun pè lọ́nà fóun. báyìí lòun náà ṣe bẹ̀rẹ̀. Arágbàǹdà Tálí òní. ìgbà tó wá padà sídìí acting yìí Ọlọ́run wá lòun ń débọ̀ díẹ̀díẹ̀. kò ń ṣe pé ó ti dé ṣùgbọ́n ó ti ń yàtọ̀. gbogbo iṣẹ́ téèyàn bá ṣe lèèyàn nípò ìníjà. kò sẹ́nìkan tí ó gòkè àgùnlà láyé yìí tẹ́ bí léèrè pé ǹjẹ́ gbogbo ọjọ́ nínú ẹ̀ fi dùn nínú iṣẹ́ tó yàn láàyò. irú onítọ̀ wọn sọ fún yín pé mélòó lòun fẹ́ kà, mélòó la fẹ́ kà nínú ìyẹn Adépèlé. Arágbàǹdà Tálí òní ń baṣẹ́ rẹ̀ bọ̀. wọ́n dònà pinnu a lè ṣọ̀tàn wọn tán. bá a ṣe máa ń mú wọn wá ṣèrántí díẹ̀ sókè náà la máa sọ ń bẹ̀. torí pé tá a bá ní ká máa sọ ilẹ̀ oṣù ilẹ̀ ó mọ́. ọjọ́ sátidé tó kọjá Arágbàǹdà Tálí òní gbéra. ó lọ sílùú Ìṣẹ́yìn níbi ọdún Ifá ní Sùlájà. ó lọ bá wọn ṣe MC, ó lọ bá wọn darí ètò gẹ́gẹ́ bí ọ̀kan nínú ẹ̀ka iṣẹ́ tó yàn láàyò. ó ṣètò mọ́jú ọjọ́ Sunday. àwọn tiẹ̀ ń bá a sọ̀rọ̀ pé kó má ti lọ
torí pé arágbàǹdà tálẹ́ òní òun náà máa ń ṣàwàdà dáadáa. Bájọ jókòó yóò mọ dẹ́yìn pa yín torí pé kọ̀mẹ́díà náà tún ni. Ó wá ní pé òun níbi tóun lọ nìbàdàn, wọ́n ní kó bá wọn ṣe fàájì díẹ̀ kó má ti lọ. Àwọn sọ fún un pé kó má kúrò lọ́dọ̀ àwọn. Ó kúrò níbẹ̀ ó wá síbàdàn, ó wá síbi ayẹyẹ ètò sílé. Ìgbà tó tún débẹ̀ náà tán tí wọ́n tún parí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́, àwọn yẹn tún sọ fún arágbàǹdà tálẹ́ òní pé má ti lọ dúró kó fi dọ̀la, ibi tó bá sì dọ̀la ó sì máa lọ. Ṣùgbọ́n lọ́jọ́ tá a bá fẹ́ fa ilẹ̀ ṣe bí gàgà lára yá ni. Ibi tí wọ́n ti ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ yìí nínú mọ́tò, ìpè wọlé fún arágbàǹdà tálẹ́ òní látọ̀dọ̀ ìyá tó bí i lọ́mọ. Màmá tá à ń wí yìí ti nípèníjà ọjọ́. Wọ́n wá ń sọ fún arágbàǹdà tálẹ́ òní wípé ọmọ mi, mo máa ń rí àwọn kan tí wọ́n ń dúró wájú mi tí wọ́n ń kọjá tí wọ́n ń bọ̀. Ẹni tí ò rí náà. Arágbàǹdà yóò jí màmá ó ṣàwọ̀dílẹ̀. Ohun tó ń bi màmá rẹ̀ léèrè gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ni wípé tó ò bá wọn pín, tó ò bá ti bá wọn pín máa ṣàdúrà. Ẹ gbọ́ èsì tó fọ̀ fún màmá yìí. Ó ní tó ò bá ti bá wọn pín máa ṣàdúrà. A jẹ́ pé òun náà mọ̀ yìí pé bí yípe ẹnìkan fẹ́ kúrò láyé tó ń fara àwọn èèyàn rẹ̀. Bí wọ́n ti sọ fún arágbàǹdà yìí pé kó má lọ. Ó ní ẹ jẹ́ máa lọ, aṣọ kan náà ló wà lọ́rùn mi, wọ́n sì dágbére fún ìyàwó mi pé wọ́n ò ní dé lónìí. Wọ́n gbé arágbàǹdà tálẹ́ òní dórí bíríìjì General Gas. Ó sọ̀kalẹ̀. Arágbàǹdà tálẹ́ òní ti sọ̀kalẹ̀ báyìí. Ó ṣẹ́wọ́ sí mọ́tò tó ń lọ sọ́yọ́. Inú mọ́tò yìí lárágbàǹdà tálẹ́ òní wọ̀. Ó wọnú mọ́tò kò tí ì pé ìṣẹ́jú méjì tí arágbàǹdà tálẹ́ òní fi pàdé ikú òjijì. Kábíyèsí Olódùmarè, ọba tí ṣe ń tó wù ú lọ́jọ́ tó wù ú nígbà tó wù ú. Arágbàǹdà tálẹ́ òní dágbére fáyé. Ẹ̀sìn sísìn ẹ̀mí rẹ̀ sáré sísìn débi sísìn mi. Ó dágbére fáyé kó dìgbà ó ṣe. Ilé ayé tá a wà yìí sá. Ọ̀nà kan lẹ̀dá ó gbà tí ó fi jáde láyé. Ọ̀nà àti kúrò láyé gbogbo wa sọ̀tọ̀ọ̀tọ̀. Ìjàmbá mọ́tò yìí ló gbẹ̀mí arágbàǹdà tálẹ́ òní. Kábíyèsí o, ìwọ nìkan náà ló lè béèrè lọ́wọ́ ara rẹ̀. Ìyá kan ò ní gbójúgbóyà kó bí ọ́ lè rè pò ṣiṣẹ́ báyìí. Arágbàǹdà tálẹ́ òní jáde láyé lẹ́ni ọdún 51, 51 years. Tàlára àgbàǹdà tálẹ́ òní gan.
ẹ kalẹ́ o. Abíọ́dún látàpẹtẹ ni. Abíọ́dún látàpẹtẹ ta lára gbàǹdà ta lè rìn. Òkìkí Adesina. Òkìkí Adesina ẹ ṣé. Ará gbàǹdà ta lè òní. Fatai Adesina Oshin Okiki Janmole ìnagijẹ Janmole yìí ni fíìmù tó kọ́kọ́ ṣe fúnra ẹ̀. Adesina lọ nílẹ̀ yóò ikú dóró lọ nílẹ̀ yóò Fatai lọ nílẹ̀ yóò ikú dóró lọ nílẹ̀ yóò ọmọ Oshin lọ nílẹ̀ yóò ikú dóró lọ nílẹ̀ yóò ikú ló yọwọ́ ẹ̀ láwo ikú dóró lọ nílẹ̀ yóò ikú dóró ó máa ṣe o ikú dóró lọ nílẹ̀ yóò kí májèsí tójú òbí rọrùn ikú dóró lọ nílẹ̀ yóò afẹ́rẹ́ la fi ń pọ̀ dẹ̀ ikú dóró lọ nílẹ̀ yóò dóró máa wọ́n dẹ̀ sáníyàn o ikú dóró lọ nílẹ̀ yóò a ò bá fa fẹ́rẹ́ jìyà ikú dóró lọ nílẹ̀ yóò àbúrẹ́ la fi pọ̀ dẹ̀ inú ikú dóró lọ nílẹ̀ yóò dóró máa wọ́n dẹ̀ sáníyàn o ikú dóró lọ nílẹ̀ yóò a ò bá fà fèrè wá ikú dóró lọ nílẹ̀ yóò Janmole lọ nílẹ̀ yóò ikú dóró lọ nílẹ̀ yóò gbogbo ṣeré ṣe dárò wá ikú dóró lọ nílẹ̀ yóò gbogbo ọmọ tó kọ́ ní tẹ́pátá ikú dóró lọ nílẹ̀ yóò gbogbo wọn ń ṣe lédè ikú dóró lọ nílẹ̀ yóò àwọn ọmọ tó bí sáyé o ikú dóró lọ nílẹ̀ yóò wọn láwọn ò rí bàbá mẹ́ o ikú dóró lọ nílẹ̀ yóò ìyàwó ń sunkún ọkọ rẹ̀ o ikú dóró lọ nílẹ̀ yóò ikú ló máa yọ ọwọ́ ẹ̀ láwo ikú dóró lọ nílẹ̀ yóò ikú dóró. Àkànjí o Adesina Fatai ọmọ Oshin ọmọ wọn lókè o ó tún ti bẹ́ni bá ń jọ ni ó ti bẹ́yàn bá ń jọyàn ẹ̀sìn rẹ̀ sáré sísìn débi ìsinmi ni Àkànjí o ọmọ ọlọ́gà yẹ ọmọ ọlọ́gà mi ò sọ fọ́ọ̀rìlú tó gbẹ̀tùgbẹ̀ rẹ̀ gẹ̀dẹ̀ ọmọ òpómúlẹ̀ ọmọjà lẹ́kọ̀ọ́ wọn bí ń gbé sùn ọmọ ojú àmú kókó ọmọ wọn lókè o ọmọ ọlọ́fin àjàká ní ẹ̀hún adé olótẹ́jítẹ́jí ọmọ pàtàkì àlejò oko ribitiribi ní ojú omi aláàlújà o Àkànjí òkèga ìfẹ́ níbẹ̀ tó kọrùn ọmọ lára ní Àkànjí ọmọ wọn lókè o
ọmọ alálà ò ládé alálà ni ọmọ alálà ò lálẹ́kẹ́ aláta ẹ̀rẹ́ nílùú bàbá ìlànà lẹ́bi dádé owó dádé ọ̀ràn ìkẹ̀yẹ̀kú níyà ọmọ olóró onígbó ẹja náà ọ̀rọ̀ kálóbìnrin lọ òpómúlérò màjà lẹ́kan gbogbo ọmọ òkè òpátá ń ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo ẹgbẹ́ òṣèré pátá wọ́n ń ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀ Okiki Oshin Janmole Àkànjí o Fatai Adesina alátúndìbẹ́ ní ìbánjá ní òdìbẹ́ yẹn bánjá yẹn o kò lóhùn ò jẹ́ mọ́ o Àkànjí kò lóhùn ò jẹ́ mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ láwo kò lóhùn ò jẹ́ mọ́. ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀. Àkànjí lọ kòkò bí a ń tú mi lọ́rùn àgbè. Àwáyé ikú kan ò sí. Ọ̀run nìkan gangan báyìí náà kúkú la rì mọ́ bọ̀. Gbogbo ẹ̀dá pátá láyé òkú ń sunkún òkú àkásọ lérí gbogbo wa ń sunkún ara wa ni. Àkànjí gbìyànjú láyé òun náà sì láparí nínú iṣẹ́ tó yàn láàyò. Gbogbo ẹgbẹ́ òṣèré pátá jákèjádò ilẹ̀ Yorùbá ẹ kú ara fẹ́ra kù. Gbogbo ẹgbẹ́ òṣèré pátá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú ara fẹ́ra kù. Gbogbo òṣèré tó jọmọ òkè ihò kápẹ́ gbogbo ọmọ òṣèré tó jọmọ òkè ògùn gbogbo yẹn kó ara fẹ́ra kù. Pàápàá jùlọ mú kí bàbá wa ọ̀gá wa Abdulrasaq Òjó Ọláyíwọlá Òjó Pàgògò ẹ kú ara fẹ́ra kù. Mo fi sísítà wa Latifat ló kọ sàmì ẹ̀sìn rẹ̀ ọmọ ṣẹ̀pẹ̀tẹ̀rí ni níjọ́ tó ń ṣe graduation lọ́dọ̀ ọ̀gá yìí lọ́jọ́ Àkànjí Okiki Janmole Adesina èmi náà wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. mo fi ọ́ kí gbogbo àwọn tẹ́ ẹ jọ kọ́ṣẹ́ lábẹ́ Okiki. Mo kí gbogbo yín pé ẹ kú ara fẹ́ra kù ẹ kú rọ́jú o. Tí gbogbo wa ní òní tí ìyá báyìí Ọlọ́run ó bá wa dá àwọn ọmọ wọn ṣe o. Gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ ò ní bàjẹ́. Àkànjí ò lóò jẹ mọ́. Ikú ló ṣe bẹ́ẹ̀ ló wọlé ló mú ẹ lọ. Ìyá ń bẹ láyé o. Bàbá ń bẹ láyé kọ́lọ̀ ń bá wa rọ̀ wọ́n lójú o. Àti gbogbo àbúrò. Gbogbo ọmọlé òkú ṣèkan ní òkè ògún lókè ihò. Mo kí gbogbo yín pátá ẹ kú rọ́jú o. Ẹ sì kú ara fẹ́ra kù. Ọpẹ́yẹmí Àjàgbé ilé yá